Ẹ káàárọ̀. Ṣé rí fídíò kan ni mo rí tí àáfàá wa kan ṣe lórí ọ̀rọ̀ tí ń lọ. Àtàná ni fídíò náà ti ń já ràìnràìn. Ó wá yẹ kí wọ́n sọ fún àáfàá tó ń sọ̀rọ̀ yìí, ẹni ó wù ó jẹ́ níbi tó bá ti jáde. Àná yẹn ló máa pé bí ọ̀sẹ̀ mélòó kan ọ̀sẹ̀ kan tí gbogbo nǹkan ń lọlẹ̀ kó tó di pé ọ̀rọ̀ àwọn Bíntù jáde. Tọ́lọ́run sì fẹ́ fi ọ̀rọ̀ yẹn paná tó wà ńlẹ̀ tẹ́lẹ̀. Look, àáfàá, téèyàn bá pè ẹ́ ní ọmọdé ló jáde tó ń sọ̀rọ̀ kò gbọ́dọ̀ dá ẹ lóhùn. Irọ́ ni. Torí ohun tó ń sọ yìí, àjíjọ sọ pẹ̀lú àwọn àgbààgbà kan lójú láyà láti lè gbé jáde bẹ́ẹ̀. Sórí tí ọ̀rọ̀ yìí ò bá dà ọ́ láàmú tó jẹ́ pé ọ̀nà ọ̀tọ̀ ni ọ̀rọ̀ yìí fi ń jẹ́ kàyéfì fún ọ. Ó dẹ̀ mọ òótọ́ according to gẹ́gẹ́ bó ṣe ń sọ̀rọ̀ sí ẹni tó gba ohùn lẹ́nu wọn tó dẹ̀ jókòó tó ṣiṣẹ́ yìí. Ohun tó fi ń sọ̀rọ̀ yìí má ṣe bí ohun tí ẹnìkankan ò lè bẹ́ẹ̀ tú sí wẹ́wẹ́. Ó kéré, mo rò pé ó kéré nígbà tí bàbá Mudir Murkaz fi ń ja ogun yìí àti ìgbà tí à ń fi ń ja ogun yìí lórí ọ̀rọ̀ bàbá Mudir Murkaz lórí Murkaz lágége. Ó dàbí ẹni pé ó kéré. Ṣọ́rọ̀ mi yí ẹ. Nǹkan tí mo fẹ́ fàyọ fún ọ ni pé sórí ọ̀rọ̀ àdó, ó perí àdó òun ló jí o jáde. Àdó yìí ti ń ṣẹlẹ̀ bọ̀, Ọlọ́run ló ní kí àṣírí àdó yìí ó tú. O ti understand? Ibi tó sì ti tú sí ó jẹ́ kàyéfì fún gbogbo Islam. Kò sì tún wá jẹ́ kàyéfì fáwọn kan. Bí ìgbà tá a bá ní n tí ó dàbí plan tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tí wọn ò rí lò láti lè fi ṣe jàǹbá fún Murkaz. Sórí bọ́rọ̀ ìdè court èèyàn ló máa jókòó sọ, kì í ṣe àáfàá ló máa jókòó sọ, kì í sì ṣe pásítọ̀ ní ó jókòó sọ, kì í ṣe babaláwo ní ó jókòó sọ. Èèyàn bíi rẹ, èèyàn bíi èmi, èèyàn bíi ẹni tó gba ohùn lẹ́nu gbogbo wọn ló máa jókòó sọ. According to ọ̀rọ̀ tó sọ yìí pé ńgbà náà ẹni tó rìkọ́ọ̀dì ohùn wọn, ẹni yẹn ó lẹ́jọ́ jẹ́ lọ́dọ̀ gbogbo èèyàn, ó sì lẹ́jọ́ jẹ́ lọ́dọ̀ ìjọba. Sórí lọ́dọ̀ gbogbo èèyàn tẹ́ wí yẹn, kì í ṣe gbogbo èèyàn ló máa lẹ́jọ́ jẹ́, torí pé kí ni ọ̀rọ̀ àdó yìí kì í ṣe gbogbo èèyàn ló ká lára. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀, àwọn ẹni tó ká lára ni pé ṣérú ẹ̀ lè ṣẹlẹ̀, àwa ló ká lára. Ibi tí àdó yìí ti wà tó ti wà planted tó ti fẹ́ fi ṣiṣẹ́ yìí kò ká wọn lára o. Ó ń dùn wọ́n pé báwo ni àdó yìí ò ṣe ṣiṣẹ́ táwọn ń fẹ́ kó ṣe. Bẹ́ẹ̀ ni, ó ń dùn wọ́n pé báwo ni àdó yìí ò ṣe ṣiṣẹ́ táwọn fẹ́ kó ṣe. Ṣọ́rọ̀ mi yé ẹ. Sórí àárẹ̀ tó ṣe bàbá Mudir Murkaz, Ọlọ́run ló ní yóò fi túnà àṣírí nǹkan plan. Bàbá Mudir Murkaz tọ́lọ́mbá ló yá ní ìsìn kò sánkù. Wàláì tàláì kò sánkù. Ọmọ wà, ó ti tún ẹ̀yìn bàbá rẹ̀ ó tún ṣe. Ọ̀pọ̀
ni ẹni tí ò rí ẹ̀yìn bàbá rẹ̀ tó ṣe nínú gbogbo ìjà àfà. Ọ̀pọ̀ ní ìdílé míì tó jẹ́ pé wọn ò gbórúkọ wọn láàfà mọ́. Ìdílé míì wà tó jẹ́ pé láti nǹkan bí 20 ọdún tí wọ́n ti jẹ́ àfà àti ìgbà olórí àfà abẹ̀ tó ti papòdà àgbẹ̀ni tí ń jẹ́ àfà ń bẹ̀ mọ́. Kì í ṣèlú Ìlọrin nìkan o, gbogbo ilẹ̀ Yorùbá ni. Àfijọ́ tá a bá fi ọ̀tẹ̀ sílẹ̀, tá a bá gba kádàrá tẹ́yìn àáfàá máa fi ṣe wáàsí fún wa, tá a mọ̀ pé láàárín àwọn àáfàá ni wọn ò ti fẹ́, ni wọn kì í lo kádàrá, wọn kàn ń sọ síta ni. Wòlíì ń sọ kádàrá, àáfàá ń sọ kádàrá, oníṣẹ̀ṣe gan ń sọ kádàrá, but lò ó. Ohun yẹn lẹ ń lò fáwa, ẹ̀yin ò lò ó, ọ̀nà míì lẹ̀yin ń lò sí. Jẹ́ ńlá kinní kan yìí ọ, àdó yìí ti bẹ̀rẹ̀ kì í ṣe ni. Ẹni tó kọ́kọ́ fi àdó yìí tẹ́ẹ̀sì Mudir Murkaz, ọ̀dọ̀ àfá oníkùránì lẹ́ni yẹn ti gba èsì ọ̀rọ̀ rẹ̀, torí lọ́dún náà lọ́hùn àrírú yín kẹ́ ẹ jáde sí ẹni tó jẹ́ pé oníṣègùn tí saheedshittu kan gbé wá lọ́dún náà lọ́hùn. Àrí yín kẹ́ ẹ jáde kẹ́ ẹ ti ègbìjà Mudir Murkaz gbà yìí. Èmi ò rírú ojú tiẹ̀ yìí. Àwa yìí àfá oníkùránì, Okanlomo, èmi ìyá kàsẹ́ẹ̀tì, àtàwọn ẹni Ọlọ́run àtàwọn ẹni tó jẹ́ pé wọ́n dúró ti bàbá yìí. Kódà kájú ẹ̀ bàbá ó wà nínú wa ńgbà náà. Àwọn ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ògo Ìlọrin tí mi ò lè dákọ, wọ́n dìde hánránhánrán lórí ọ̀rọ̀ yìí nígbà náà. Nígbà yẹn gangan tí ọkùnrin oníṣègùn yẹn tó fi jáde fúnra ara rẹ̀ ló wá tọrọ àforíjì lọ́dọ̀ àfá oníkùránì. Bàbá wọ́n sì pe bàbá Mudir lọ́dún náà. Bàbá jáde, bàbá fi èpè lọ́lẹ̀ wípé táwọn bá mọ̀ rí. Fúnra ara ọkùnrin yẹn ló wá tọrọ àforíjì pé òun ò rí nǹkan kan lé bàbá Mudir Murkaz, ò lo nǹkan kan tí jẹ́ oògùn tàbádù, wọn ò sì lo anything, wọn ò dẹ̀ wá bá wọn rí. Iṣẹ́ yìí wọ́n rán àwọn ni. Tí fídíò yẹn bá wà lórí YouTube, ẹ jẹ́ á lọ gbé jáde fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ yẹn, jẹ́ kó yíká. Sórí tó bá lóo fẹ́ wá òfin tó tàbí ẹ fẹ́ gbé ọ̀rọ̀ yìí lọ sí kóòtù nítorí pé wọ́n rìkọ́ọ̀dù, ọ̀nàkọ́nà lọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ló máa ta mọ́. Pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ló gbé lẹ́ẹ̀lẹ́ yìí, pọ̀pá ààrẹ tó fi na pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ó ń ta mọ́ gbá, ń ta má wo. Ọ̀rọ̀ táwa náà wà á wú jáde lórí ọ̀rọ̀ rẹ̀ kì í ṣe kékeré. Lọ jíṣẹ́ tàbí kí fídíò tèmi tàbí ọ̀rọ̀ tí mò ń sọ yìí kó kàn wọ náà la. Nígbà wo ló jáde tán tó sọ kìíní? Lásìkò gbà tí àwọn oníṣègùn láìmọye tán fi dìde pàǹpà lórí bàbá Mudir Murkaz. Ńbo ló wà? Ohun ẹni yẹn a rìkọ́ọ̀dì ẹ tá a dẹ̀ gbé wá ta, òun náà sì jáde síta ó sọ̀rọ̀. Ṣebí saheedshittu tó wá jẹ́ ọ̀rẹ́ yín lónìí, tó parí iṣẹ́ fún yín tíṣẹ́ náà ò ṣeé ṣe, tó jẹ́ ọ̀rẹ́ fún yín lónìí, ṣé Saheed lọ́dún náà ṣe bó ń sọ pé wọ́n ní Mudir Murkaz oògùn náà ń lò náà ń ṣe gbá? A béèrè lọ́wọ́ rẹ̀ lórí ọkùnrin yẹn. Yàyà Gàmbàrí náà kọ́kọ́ pláǹtì sí Murkaz yẹn kó tó lè di wípé oníṣègùn jáde. Ńgbà Yàyà Gàmbàrí lọ tọrọ àforíjì tán, lóníṣègùn jáde, òun náà padà tọrọ àforíjì. Ṣùgbọ́n ẹni tí tó bá ní ká máa wá ẹni tó bá sọ àdó sí àpò wọn tó sì já wọn méjì náà jókòó nù mọ́tò, táìmù gbà tán wà nù mọ́tò nǹkan kan ò ṣe wọ́n. Táìmù gbà tán wà lórí ọ̀rọ̀ sísọ níbi ṣíṣe tán lọ ní nǹkan ti ṣe wọ́n. Tó bá ní ká wádìí yẹn, a lè wádìí ẹ̀ bẹ́ẹ̀. Gbẹ̀nìṣó ní any court
gbẹ̀nìṣó níbẹ̀. Ìní mo fi sọ̀rọ̀ níjọ́ sí pé ẹni tó sì gba àdó lọ tó tún gbé ìkóòdì àtẹ̀jẹ̀ wá, ó ní tí wọ́n bá ń fura kán fura sí ìmáàmù àgbà ní kán fura sí. Mo dẹ̀ sọ̀rọ̀ ní ọ̀dọ̀ àfáàrìlì one tán gbé ètò yìí dání. Mo ní wọ́n gbàgbé láti lè tẹ̀lé ọ̀rọ̀ ẹni tí ó sọ̀rọ̀ tó dẹ̀ wá gba àdó. Ó yẹ kí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ pé kí ló mú orúkọ ìmáàmù àgbà sínú ọ̀rọ̀ yìí, tí àwọn náà sì láwọn ń lọ sí hospital. Ìgbà wọn ni wọ́n lẹ̀ wọ́n ní ice water tàbí wọ́n máa sọ wọ́n lóko, tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ wọ́n láwọn ò lọ mọ́. Ó yẹ ká wá ìdí ọ̀rọ̀ yẹn, torí bàbá yẹn pọ̀ ju tí wọ́n lẹ̀ mọ́ lára lọ. Bàbá ìmáàmù ó pọ̀ ju tí wọ́n lẹ̀ mọ́ wọn lára lọ, torí ẹni tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí tí wọ́n gbọ́, wọ́n dẹ̀ ní rárá àwọn jẹ́rìí bàbá yẹn kò jẹ́ ṣe aburú sáwọn. Tó ọkàn kan oṣù tí Mudir Murkaz ń tó ń bá ká ń ló ìfèsì lórí Mudir. Bàbá sì sọ, ó ní ọ̀rọ̀ tóun sọ yìí o, ẹyọ kan oṣù sì la ti gbọ́ nínú 100. Ṣé arákùnrin ni kí n pè wọ ẹni tó ń béèrè ọ̀rọ̀ yìí ni àbá àfà? Mo bí ọ léèrè torí a fẹ́ kí ọ̀rọ̀ yìí ó die down ni. Tó o bá wá ní o fẹ́ máa sọ̀rọ̀ kó o fi kó láálí sí etí èèyàn, rárá o, wàá gba èsì tó dáa. Lọ bá ibi ìjókòó tẹ́ ẹ bá jókòó tó ń sọ̀rọ̀ yìí, ó yá tó ṣàkíyèsí lórí ọ̀rọ̀ yìí pé àdó ṣàdó. Ta lẹni tí saheedshittu ń kígbe àdó, ó lọ fi àdó lu jìbìtì ní Kútọ̀nù? Ta lẹ onítọ̀? Ìwọ ò ṣe béèrè ọ̀rọ̀ yìí pé wọ́n rìkọ́ọ̀dù èèyàn and then wọ́n rìkọ́ọ̀dù èèyàn, wọ́n gbé wá ta. Ṣé ìwọ ò mọ̀ pé ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ó jẹ́ nǹkan bíi ẹni tó múmú láyà gbogbo èèyàn pé ṣébi tí a fi ọkàn tẹ̀ ìnirú nǹkan báyìí ó ti jáde? Àfi kán wá pẹ̀lú sense ni ó yẹ kán wá kínní, kì í ṣe pé ní wọ́n máa fojú lásán mu. Nígbà táwọn náà sì ti mọ̀, ǹjẹ́ wọ́n ṣàlàyé? Ọ̀tọ̀ ni tí wọ́n ń béèrè, tó bá jẹ́ pé yẹn ló ń fu ẹ́ lára, ọ̀tọ̀ ni tán béèrè lórí ọ̀rọ̀ yìí, tán fi pè wọ́n, tán rìkọ́ọ̀dì wọn, ọ̀tọ̀ ni tán ń sọ náà. Kò bá ń tó wà nílẹ̀ yìí mu. Ọ̀rọ̀ tí wọ́n sì fẹ́ sọ yìí ló máa jẹ́ awú ń tó wà nílẹ̀ ló máa jẹ́ awú jáde. Ǹjọ́ gbọ́? Torí pé kí ni ẹni tó ṣiṣẹ́ àdó yìí, òun nìkan kọ́ ló ṣe é. Òun nìkan kọ́ ló ṣe tún gbọ́ mí lẹ́nu mi, torí kíní tí ń jábọ̀. Ọmọkùnrin kan wòlíì ni arákùnrin yẹn, ọmọdé ni bí ìrẹ́ báyìí náà ni. Ó ti jáde rí, ó ní kí Mudir ó ṣọ́ra o. Bóyá mi ò mọ àwọn ẹni tán bá kọbi ara sí arákùnrin náà, ó lóun rí náà sí Mudir pé kó ṣọ́ra, kí wọ́n ṣọ́ra o, torí pé kí ni wọ́n dì pàǹpá lé lórí. Kọ́lọ̀ mọ́ jẹ́ kí wọ́n gbọ́n tí ò dá lórí wọn. Ọ̀rọ̀ yẹn lẹ́yìn ìgbà ọkùnrin olóògùn tó so ṣàkàsíkí mọ́ ara inú ilé rẹ̀, bàbá aláwo kan tó jáde tó lọ sọ tí àáfà oníkùránì handle kínní yẹn, ẹ jẹ́ kọ́rọ̀ yìí ó yíká. Àáfà oníkùránì ó gbé kínní yẹn jáde pẹ̀lú ohun bàbá Mudir Murkaz tán fi gbé máà náà ṣépè, tó dẹ̀ ń tọrọ àforíjì pé kán dákun kán má bínú. Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Lẹ́yìn ìyẹn ni àwọn oníṣẹ̀ṣe náà fi dìde ńlẹ̀ tí wọ́n dẹ̀ lọ bá wọn. Gba wọ́n lọ bá wọn tán, wọ́n ní rárá o, wọ́n láwọn kàn fi àhesọ làwọn sọ. Àhesọ làwọn sọ kó o gbọ́. Àwa mọ̀ pé
ẹran ara èèyàn náà tún pláàni irú ẹ̀ ta lẹ́ran ẹran ara èèyàn mùsùlùmí ara wa a máa ṣe ní Ìbàdàn ló ti ṣẹlẹ̀ ni kò ṣẹlẹ̀ lóṣogbo kò sì ṣẹlẹ̀ níwò bẹ́ẹ̀ dẹ̀ ni kò ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ kò ṣẹlẹ̀ lágége níbi tí bàbá ti ń kakéwú ìlú Ìlọrin gangan ló ti ṣẹlẹ̀ ìlú Ìlọrin ọ̀hún náà Ìlọrin sí Ìlọrin ló àkíyèsí Ìlọrin lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ẹ má fura sí ẹnìkankan ẹ fura sí ìmáàmù àgbà so kí ni ìbéèrè tó wá fẹ́ béèrè tí wọn ò bá ṣàlàyé nǹkan tí ń ṣẹlẹ̀ àwa á rí àwọn sáláfí kan sọ̀rọ̀ nípa ẹ̀ ibi wọ́n dẹ̀ fojú sí ọ̀nà ògbàbẹ̀ ipe àwọn náà nìkan ṣera wọn kán tó lè rí bí àtáàkì bàbá yìí kí ẹni tó dẹ̀ ṣiṣẹ́ àdó yìí kó máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ ní pé tó bá àtáàkì bàbá yìí tó dẹ̀ rí ṣe tí bàbá yìí ò rí bí parí iṣẹ́ tó ní parí ní mọ́rkàsì yẹn wàláhì ohun tó ṣiṣẹ́ yẹn ló máa lùzì gbẹ̀yìn gẹ́gẹ́ bí àwọn ẹni tó bá kìnnáàpù èèyàn ni ìwọ tó ojúwe informa kì í rówó gbà bí ẹni tó gbaṣẹ́ lọ́wọ́ informa iṣẹ́ wọn nìyẹn abẹ́ ẹ̀mọ́ ni torí ẹ dákun ẹ bá mi tún ọ̀rọ̀ yìí ṣe bí mo bá ṣe mistake ẹ jẹ́ ká fi làákàyè sí kinní yẹn wọ́n ní kọ́rọ̀ ó parí kí ni nǹkan tó gbé jáde tí wọ́n bá jọmọdé náà bá tì síta àgbàlagbà ni ó dá olóhùn tó lọ jíṣẹ́ fáwọn ẹni bá rán ẹ ǹjọ́gbọ́ ẹni tó bá tún kù tó bá fẹ́ gbọ́ àlàyé lórí ọ̀rọ̀ yìí à ń dúró dè tóra àwa tí a gbọ́ àwa tá a gbọ́ ṣó tí àfáàrí lè wà ń gbé jáde tá a dẹ̀ sọ̀rọ̀ lé lórí a gbọ́dọ̀ fún ẹ lésì recording òpin ẹ̀ ń tó bá jẹ mọ́ ìjìyà tó bá jẹ mọ́ àfáàrí lè wà ti sacrifice ẹ̀mí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà sì ti sacrifice ẹ̀mí ara ẹ̀ lórí ọ̀rọ̀ yìí tó bá ilé kan Rilwan yóò kan oníkálukú ẹ̀yin náà wàá mọ̀ pé bó bá jẹ́ yìí gangan ni kinní ìṣẹ̀lẹ̀ sí ni ẹnìkan náà wá tó wá ṣẹlẹ̀ sí ṣé bọ́mọ̀ ìyá la pera wa nínú ẹ̀sìn Islam àṣé ọmọ ìyá Hausa là ń ṣe nínú ẹ̀sìn Islam kọ́ ní kálukú ó ṣẹ̀sìn ẹ̀ ẹ má jẹ́ apera wa lọ́mọ ìyá mọ́ ọmọ ìyá òun gan ní pa ọmọ ìyá ní para wọn ọmọ ìyá òun ní gbàbọ̀dé wọlé fọmọ ìyá ẹ̀ lọ́fẹ̀sì kí ọ̀rọ̀ tí mo sọ ìtàn bá gbé síta ẹ dákun ẹ jẹ́ ó yíká kọ́pọ̀lọpọ̀ gbọ́ tẹ́lẹ̀ mo bẹ́ẹ̀ gbé kinní yẹn kalẹ̀ ni ipe mi ò ní sọ sí látàná tí mo rí ká wá fún ẹ lésì kí wọ náà kéèsì yẹn kó bá ẹni tó bá rán ẹ tàbí gúrúùpù tó bá rán ẹ kó bá voice note tún ṣe lè fẹ́ di pé ó mọ̀ sọ pé ńgbà náà ẹni yẹn ò ní làákàyè tà àwa tá à ń gbọ́ làákàyè gidi lọ́ọ̀yà wà nù wa adájọ́ gidi wà nù wa ṣó ti gbọ́ a kì í ṣe dìdìrìn èyí tó ń sọ pé yín àwọn kan ò fẹ́ kọ́rọ̀ yẹn ó parí iná fi wà láìtàláì tẹ́ ẹ bá sọ òótọ́ ọ̀rọ̀ yẹn ó parí ṣùgbọ́n tẹ́ ẹ bá ń wádìí tí ò ṣe é wádìí kò lè parí láì eré kí lajá ń bẹ́kùn ṣe tọmọ ìyá ò bá ṣe é ṣe mọ́ kó ní kálukú orin lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ èmi tí mo bá yín sọ ni ọmọ mi tí ń bá rí i pé ó ń pílánì fún mi mo lè kọ́ lọ́mọ kó o tún gbọ́ abiyamọ ni mí ṣùgbọ́n ọmọ tí ó bá plan fún àwọn àbúrò yòókù tí ń bá wúlò fún wàláì tí ń bá ti tètè rí màá sọ fún mi pé mo ti kọ́ lọ́mọ màá sọ kí gbogbo aráyé ó gbọ́ kò dẹ̀ ní nǹkan kan lọ́wọ́ mi ẹjọ́ kódà kó jẹ́ skáàfù mo bá gbé kalẹ̀ kò ní bó bá jogún rẹ̀ yóò parẹ́ mọ́ lọ́wọ́ ni kó o tún gbọ́ ayé èsì yẹn ń ṣayé kínní o ayé fàmílétè tutọ́ ayé tẹkinọ́lọ́jì ní gbogbo wa wà àjọ lọ ní kò sí ṣáájú kankan mọ́ lórí tó wá sọ níta yìí kò sí ṣáájú kankan mọ́
ọ̀rọ̀ yìí ti kó bá Islam tí ò bá kó bá tiyín kódà ó kó bá Sàláfì ó kó bá gbogbo ẹ̀. Àáfàá tó wà nílé Haúsá tó kówó jẹ owó mọ́sálásí owó iléèwé àwọn ọmọ tó ń gba kọ́ńtíráàtì rẹ̀ àwọn ẹni tán rí i pé gbogbo àwọn àáfàá bẹ̀ ni wọ́n jáde sí ọmọ kékeré kò júrú rẹ̀ ọ̀rẹ́ yìí lọ òun ló mú nígbà tí àáfàá ẹyọ kan oṣù tó ní àkáǹtì 30 ní ìsìn àwọn tí Yorùbá gan á bẹ̀rẹ̀ sí wọn ẹni tó bá mọ̀ ṣe kó gbé jáde àfẹ́ dọ̀tí mọ́nú ẹ̀sìn tán bá ní wọ́n ti lè ké wọ́n ti mọ́ṣáláṣí ṣé kò tó bẹ́ẹ̀ ni jàǹbá lẹ́ ń fi ṣe náà scam lẹ́ ń fi ṣe náà àṣàlátù tẹ́ ń kóra yín jọ yìí náà nísìn ẹlòmíì kò lọ sí mọ́ kò kírun láti Monday títí ó di Friday ni ó tó lọ sí àṣàlátù níjọ́ yẹn ni ó tó kírun ẹlòmíì kò mọ bísímìláì lásán kò mọ ìyẹn ò dẹ̀ kí ń ṣàrùn ẹni mọ bísímìláì tó mọ gbogbo ẹ̀ ọ̀bẹ àti ikú àti ìdà ló mú dání tí sì ń rán ọ̀tá síyàn. Saheedshittu ti parí iṣẹ́ tán gbé fún un ó ti yán kàǹkàn ó ti dá dúró lẹ́rí yẹn. Saheedshittu wọ́n gbéṣẹ́ fún un ni ó dẹ̀ ṣe débi pé ní wàhálà kò rí ṣe mọ́ òun gan wá rí i pé ọjọ́ alẹ́ òun ò lè dá a mọ́. One kò wúlò fún ìlú ara rẹ̀ gan ní ìsìn kò wúlò fún rẹ̀ mọ́ ó kàn ń wora rẹ̀ pé òun ń ṣiṣẹ́ ara àwọn òun rówó ni wàláì tàláì Saheed àgbáfìfo ló ń rìn Saheed ò jẹ́ mọ́ nǹkan kan mọ́ Saheedshittu ò já mọ́ ń pa toró ó ti gba èkuru jẹ lọ́wọ́ ẹ bọ́ra pòròfo lásán lẹ̀ rí gbogbo àwọn ẹni tó sì dìde ogun sórí ìsìláàmù ni yàtọ̀ sí bàbá Mudir Murkaz àwọn gan ò lè nísinmi láyé wọn kí ló dé kí là ń wí kí ló wá gbé jáde kí ló fẹ́ àfọmọ́ ó tí ì fọ̀rọ̀ mọ́ ó dìgbà tí wọn náà bá dojúkọ àní ta lẹni tó gba àdó ta lẹni tó gbé ẹ̀jẹ̀ àti kò dé wá ìgbà yẹn ló mọ ẹni tó fi nǹkan sí wọn lápò ìgbà wọn ò ṣe sọ pé wọ́n ni lọ bíra rẹ léèrè tó bá jẹ́ lọ́ọ̀yà ẹnì ṣó ibi ẹ bá máa gbé rìlì wà lọ lórí ipò rìkọ́ọ̀dì tó gbé ohùn jáde á wàá gbé rìkọ́ọ̀dì méjì tí wọ́n rìkọ́ọ̀dì yẹn á gbé pọ̀ mọ́ra wọn tẹnìkíní àti tẹnìkejì á gbé pọ̀ mọ́ra wọn kí ló ń sọ yìí ẹ pé arákùnrin yìí à ń fẹ́ kí kọ́rọ̀ die down ẹni tó bá tún wà pamọ́ kó panu mọ́ ó ti ṣẹlẹ̀ oníkálukú ó mọ bí ó máa rìn sí ni oníkálukú ó mọ bí tí ó mọ ọmọ iléeké rẹ̀ oníkálukú ó sì mọrú àṣàlátù tí ó mọ lọ oníkálukú ó mọrú àfáà tí ó pè wá ṣàdúrà fún mi kì í ṣe gbogbo àfáà ní kò tẹ́rí sí kó máa gbàdúrà bẹ́ẹ̀ ni ìwọ ló wọ́rọ̀ mi ò kì í ṣàdédé jáde báyìí ṣé lérò ìpà ń ṣeré ni ta ló ra dátà fún wa ta la bi léèrè owó dátà àbí ta la lọ́mọ pé kó mú owó a fẹ́ kọ́ ọgbọ́n sí ni ṣé ká máa ṣe gọ̀lúgọ̀ tẹ̀lé yín lẹ́yìn ni ṣé ká máa ṣe ṣé o lérò pé bó bá ṣẹ̀ látọwọ́ Mudir Murkaz kó o worú nǹkan tá a máa fojú Mudir Murkaz yìí náà wọ́n ní bẹ́yìn ò bá níyà tí ò ní bàbá ṣé kò lọ́lọ́ ni mo bí ọ léèrè kó stop the fuckery ẹni tó bá kù tó bá tún fẹ́ wádìí ọ̀rọ̀ yìí á fún lésì tó dáa ṣùgbọ́n ní ti bàbá ìmáàmù tán sọ yẹn wọ́n sì máa tún tú yẹ́bẹ́yẹ́bẹ́ torí ó yẹ kán béèrè sí ọ̀rọ̀ yẹn dáadáa àwa ní lọ ń pa ẹ̀ mọ́ ńgbà tá a bá ti rẹ́ni tó sọ pé èmi ni mo gba àdó èmi ni mo sì gbé ìkórè àtẹ̀jẹ̀ wá àní bàbá ìmáàmù ó ti win bó ní nǹkan tó fi sọ pé òun ò rorò kúrò sí bàbá yẹn àwa náà ti gbà bẹ́ẹ̀ so kó máa yí ọ